èyí tó lágbára o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ Kwara State ó ti wá di ẹni orí yọ ó dilé. Kí ló ṣẹlẹ̀ ní Kwara State ẹ̀yin èèyàn ẹ jẹ́ ń gbé ń débẹ̀ ní kíákíá. Rògbòdìyàn kan mọ̀ ní mà ń lọ ní Kwara State o tí gbogbo aráàlú ẹni tó nílé ẹni tó lọ́nà tó fi ilé àtọ̀nà ẹ̀ sílẹ̀ tẹ́ fi ń sàsálà fún ẹ̀mí wọn lórí ọ̀rọ̀ àwọn bandits tó mọ̀ ń sọ sẹ́mọ̀ ni o ní Kwara State. Èèyàn 15 mọ̀ nípa ní Kwara State o kódà àtàwọn ọdẹ àti gbogbo wọn àtàwọn ọdẹ tí ń sọ̀lú ni wọ́n mẹ́mí wọn balẹ̀ o. Àwọn aráàlú gan wá kéjàgbárè pé ẹ̀yin ìjọba ẹ gbà wá ìgbà àwọn kinní àwọn bandits burúkú tí ń sọsẹ́ yìí wọ́n ti ń pa àwọn jù. Ẹ gbọ́ ìṣọwọ́ tí àwọn bandits ṣe ń fi ẹ̀mí ṣòfò ní Kwara State eléyìí lágbára o. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n gbé ń débẹ̀ má jẹ́ ń gbà yín lákòókò. Gbogbo bí fọ́nrán yìí ṣe lọ iná lẹ máa rí lórí ètò yìí torí àwọn aráàlú wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbogbo bí wọ́n ṣe pa àwọn èèyàn wọn láì ṣe wúrẹ́ níbi tí ọ̀rọ̀ yìí lágbára dé tí ẹni tó lóko tó lódò tó nílé tó fi ń sá kúrò nílùú tó fi ń sàsálà fẹ́mi ẹ̀. Wọ́n máa pariwo ìjọba Tinubu o wọ́n ní ìjọba Tinubu ẹ gbà wá o lọ́wọ́ àwọn tí ń kógun jà wá. Ẹ̀yin èèyàn ẹ mọ̀ wá jẹ́ ń gbà yín lákòókò ẹ wá lọ gbọ́ bí fọ́nrán ìṣe lọ lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ṣàánú wa o bàbá mi ò sọ̀rọ̀ sí o. Kí lorúkọ yín? Ìdíwà Tajudi ni orúkọ mi. Kí ló ṣẹlẹ̀ sí yín? Wọ́n pa bàbá mi lánàá ni o. Bàbá yín wà lára àwọn fìjìláńtì tán pa. Bẹ́ẹ̀ kò sẹ́ fìjìláńtì o. Ó kàn lọ ra nǹkan ni o. Ìbọn 6 ló pa. Ìbọn 6. Ajé òun nìkan. Inú ẹ̀jẹ̀ mo ti gbé lánàá o. Ọmọ akọ́ṣe sí o tọ́ bá fẹ́ wà náà o. Nílùú Òkè Ọdẹ. Òkè Ọdẹ ni o kọ́ máa kọ́ṣe sí o. Kọ́ máa kọ́ṣe sí o. Wọ́n ti pátájú lánàá. Wọ́n tún pátájú. Bàbá ẹ̀. Wọ́n pátájú pa bàbá mi náà. Yóò ṣe pé kí ni a ṣe fún wọn náà kíjọba bá kọ́ṣe sí o. Ìnápa. Bàbá kọ́ṣe sí o. Ẹgbẹ́ ìjọba bá kọ́ṣe sí. Wọ́n gba ìbọn lọ́wọ́ wọn ní alẹ́ ìjẹta wọ́n fẹ́ lọ sáfíìsì ẹ̀ wọ́n dẹ̀ pa gbogbo wọn lánàá kẹ́lẹ́ mọ̀ pé àwọn tó gbàgbọ́ lọ́wọ́ wọn wọ́n mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bọ̀tẹ̀ kábà bẹ àwọn ìjọba kábà lọ́wọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ẹ̀jọ̀ kí lẹ lè sọ pẹ̀lú wọn ní drone kan ṣiṣẹ́ mọ́júmọ́ lọ́jọ́ yẹn pé ó capture kìnìún kan ní sáyé. Wọ́n ní kọ́pítà kan ṣiṣẹ́ mọ́jú ó dẹ̀ drop àwọn èèyàn pé kọ́pítà yẹn ṣiṣẹ́ ó dẹ̀ drop àwọn èèyàn pé àwọn dẹ̀ fura pé àwọn èèyàn tó drop wọn kó ìbọn lé wọn lọ́wọ́ pé ká lọ́wọ́ attack níjọ́ kejì. Wọ́n àkọ́kọ́ ni pé kí ìjọba báwọn wà lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí torí gbogbo wa ní gbogbo Kwara South kò sẹ́ni tó lè sùn mọ́ kò sí ẹni tó lè sùn mọ́ tabakọ́ kẹ́ kò sẹ́ni tó máa sùn a rẹ̀ níyàwó alọ́mọ àní gbogbo ẹ̀. Àwọn èèyàn ti ń kó lọ àwọn ti ń kó lọ kúrò ní Kwara South. Kí ìjọba ṣe fún yín gangan báyìí lórí. Kíjọba ràn wá lọ́wọ́ ibi tí ó wà yẹ kíjọba bá pọ́ǹpù ẹ̀ wọ́n ní gáràjì ní baba ńlá wọ́n ní gáràjì ní olùyàsàngó wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n wà ń bẹ̀ gbogbo èèyàn ló mọ̀ pé àmì mọ̀ pé wà ń bẹ̀ ọlọ́pàá mọ̀ pé wà ń bẹ̀ kíjọba bá lọ́wọ́ kí wọ́n pọ́ǹpù wọn ń bẹ̀. Ohun tí ẹ sọ ni pé àwọn agbésùnmọ̀mí àwọn ẹni ibi yìí wọ́n ní ibùba ní bàbá ńlá. Wọ́n dẹ̀ mọ̀ wọn bàbá Ṣàngó nílé wọn. Lẹ́gbẹ̀ẹ́ bàbá ńlá wọ́n ti pé wọn lẹ́gbẹ̀ẹ́ bàbá ńlá. Wọ́n kó security wá ní Òkè Ọdẹ wọ́n jẹun fún a month lásán without anything wọ́n padà. Àwa ń try láti interview àwọn security kan àwọn lágbára àwọn ò ká wọn pé àwọn sójà wọn tó wá ní wọn fáwọn lọ́dà bọ́n ṣe kó instrument kọjá tí gbogbo òlú rí wọn kọjá náà ṣe padà síbi tán ti wá. Alánà kó tó di pé wọ́n ṣe ìkọlù sí àwọn fìjìláńtì a gbọ́ wípé àwọn sójà tó ń ṣe ààbò fún ìlú Òkè Ọdẹ wọn síbẹ̀ ní àkókò náà ṣé òótọ́ ni ọ̀rọ̀ yìí. Òótọ́ ni wọ́n ti withdraw wọn wọ́n dẹ̀ tún wá withdraw ìbọn lọ́wọ́ àwọn local. Kí nìdí tí àwọn fi withdraw àwọn sójà nígbà yẹn. We don't know. Even let's be realistic. Àwọn chairmen wa local government chairman 7 local government chairman lá ní Kwara South. Àwọn gan ti sú wọn because wọn rí support látọ̀dọ̀ àwọn lọ́balọ́ba látọ̀dọ̀ government kan ṣe camouflage fún wọn ni. Lọ́dọ̀ ìjọ lẹ́jọ́ ìta yìí chairman ìfẹ́lódún local government ó sọ pé àwọn Fẹ́mi Sùúrù ó náwọn join full autonomy so ó wáyà lẹ́gbẹ́ wa sọ pé ó ti sú wọn. It's not about full autonomy. Let me tell you realistic something. Wait my brother. I'll make order with a great move. Wọ́n gbìyànjú wọ́n make order
àwọn ọlọ́pàá ilẹ̀ gómìnà àwọn náà ní gbogbo nǹkan ṣe. We appreciate the effort of our Kwara South chairman. I appreciate the akitiyan àwọn chairman wa ní Kwara South wọ́n dẹ̀ gbìyànjú inú wọn náà dẹ̀ dùn sí kò dẹ̀ sí èèyàn kan tó pa báyìí àbí tó mú ní táwọn chairman ni òkè náwó nítorí ẹ̀ so wọ́n try but kìíní yìí ju agbára àwọn chairman local government lọ ó ju agbára state government lọ a ní ìdí help federal government ká help wa ká open sójà bàrà àwọn ti kọ́ mi ọ̀ndà helicopter issue ọlọ́run ní dààmú wa. lórí helicopter tó ló wà yẹn ìgbà tó máa pa jagun ìgbàjà Lukman jagun nígbàjà that very day náà helicopter ṣe ń wá bí a week nìyẹn at the end of the day wọ́n padà tán bọ̀bọ̀ yẹn pa àtìgbà tó ti pa báyìí náà ti rí bí penetrate wọ gbogbo lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti wá ti ń pa àwọn alágbára wa kankan tó máa ti rí báyìí náà lọ ń pa káàkiri láwọn great soldier ọ̀pọ̀ olóde bá ń kọ́lé wọ́n ti pa àdìsálà náà sẹ́nu pa àwọn mìíràn àwọn great soldier gbogbo tó ṣẹlẹ̀ nìyẹn ìjọba ṣẹlẹ̀ àmọ́ ò mọ̀ ń pa bí nǹkan ṣe máa bí kọ́pítà ṣe máa ń fò ní because ní state kan ṣé ó yí sí ó hàn kí ní ròdù náà ṣé ó yí sí kí kọ́pítà máa fò kíjọba máa mọ̀ sí àbí irú state wo la wà yìí. wọ́n kí ni ó ṣẹlẹ̀ tán níṣẹ́ ṣe dúró mẹ́ ọ̀ṣẹ́ dúró bíbẹ̀ táwọn sọ pé ṣe ọ̀ṣẹ́ wọ̀. ẹ̀yin èèyàn ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé lókè ọdẹ nípínlẹ̀ Kwara àwọn ìbéèrè kan wà tá a béèrè o gómìnà ìpínlẹ̀ Kwara ẹ rí i pé èmi máa ń béèrè ìbéèrè kan pé ṣé gómìnà sì wà nípínlẹ̀ Kwara ẹ gbọ́ kí ló dé tí wọ́n fi kó àwọn ẹ̀ṣọ́ aláàbò kúò ìyẹn àwọn ẹ̀ṣọ́ ológun kó tó di pé ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ torí ìròyìn tó gbòde kan gẹ́gẹ́ bí àwọn tó wà lókè ọdẹ gangan fúnra wọn tí wọ́n fi ń lélẹ̀ ó ní wípé wọ́n ní kò pẹ́ kò tí ì ju bí ọjọ́ bíi mélòó kan lọ tí wọ́n sì kó àwọn ẹ̀ṣọ́ ológun tí ń bẹ ní gbogbo agbègbè òkè ọdẹ ń lọ tí wọ́n withdraw wọn kúò níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀tọ́ a máa gbọ́ o kó tó wá di pé ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ gangan gẹ́gẹ́ bí àwọn aráàlú ìlú tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní kó tó di wípé àwọn báńdíìtì wá di wípé wọ́n gbàlú kan lóru ọjọ́ Sunday mọ́jú ọjọ́ Sunday tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn nípakúpa wọ́n ní àwọn ti ké sáwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn ti gbọ́ fínrínfínrín intelligence ti àwọn lọ́wọ́ wípé àwọn báńdíìtì tí wọ́n ti wà nítòsí wọ́n fẹ́ ṣọṣẹ́ báwọn sì ń ké pé ìjọba pé ìjọba ẹ wà ń báyìí làwọn ń gbọ́ ẹ wá gbà wọ́n ní ṣùgbọ́n ìjọba kọ̀ tí ikún kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ kódà ìkan nínú àwọn aráàlú tó sọ̀rọ̀ ó ní gbàrà tí wọ́n ti kó gbogbo àwọn ológun tí ń bẹ kúrò láàrin ìlú tán ni wọ́n ti expose àwọn aráàlú sínú ewu ẹ wá wò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara ẹ̀jẹ̀ sàn bàlàbàlà wọ́n pa àwọn èèyàn nípakúpa wọ́n pa àwọn èèyàn bí ìgbà tó jẹ́ wípé ẹran ni wọ́n ń pa ṣebí wọ́n sọ pé ojúṣe ìjọba primary assignment primary work of every serious government only to protect lives and properties. Ìjọba ìpínlẹ̀ Kwara ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí ní gbogbo agbègbè ibẹ̀ yẹn ìgbàjà gbogbo ẹ̀ mọ́ra wọn kò ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣẹlẹ̀ everybody mọ̀ wípé gbogbo ibẹ̀ yẹn wọ́n wà nínú ewu inú fu àyàfu ni gbogbo wọn fi ń gbé ọ̀pọ̀lọpọ̀ ìlú àwọn ìgbèríko ló ti túká torí ìbẹ̀rù bojo wípé àwọn báńdíìtì tún lè dé kí wọ́n wá pa wọ́n ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n jẹ́ ti lókà àwọn fijilantè àwọn dúró wípé àmọ́ sáà bá àbákàn tí ẹ̀rẹ́ ẹ̀ṣọ́ aláàbò tá a rí nǹkan kan á sàmọ́ dáàbò bo àwọn èèyàn wa ṣùgbọ́n ẹ wo tó ṣẹlẹ̀ àwọn báńdíìtì tí wọ́n ń wá yìí àwọn ìbọn jẹ̀ǹjẹ̀ǹjẹ̀ tí wọ́n ń kó lọ́wọ́ àwọn sophisticated weapons tó wà lọ́wọ́ wọn àwọn fijilantè ò ní ṣebí kò pẹ́ ń jó ní làwọn olórí ọlọ́dẹ ni wọ́n jáde síta wípé ìbéèrè táwọn béèrè ẹ̀bẹ̀ táwọn ń bẹ̀jọba ó ní wípé kí wọ́n rú àwọn lágbára kí wọ́n fún àwọn náà láwọn ọ̀bọ AK-47 ṣùgbọ́n ńgbà tíjọba ó dá wọn lóhùn àwọn bàbá ẹ̀ tún jáde wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò mẹ̀yàtì àlà ni wọ́n kó wá fáwọn báwọn ò fẹ́ pé ní táwọn béèrè lọ́wọ́ ìjọba kọ́ yìí ṣùgbọ́n ṣèjọba gbégbèsè kankan
lẹ́yìn ìgbà yẹn àwọn ọ̀daràn tí wọ́n wá ń pa àwọn èèyàn àwọn ń lo àwọn ìbọn ńláńlá sophisticated weapon. Ẹ máa wá gbé àwọn ìbọn ẹ láwọn ìbọn pẹjapẹja ìbọn pẹyẹpẹyẹ ní káwọn ẹ̀ṣọ́ aláàbò ti wá kán máa lò. Òkú àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ wá sùn lọ rẹpẹtẹtẹ ńlẹ̀ nípínlẹ̀ Kwara. Adẹ̀ níjọba ń bẹ nípínlẹ̀ Kwara àbí wọ́n dẹ̀ lójúṣe ìjọba, the main work, the primary assignment of every serious government ni kó dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú tí wọ́n ní wọ́n ń ṣe ìjọba lé lórí. Now ẹ já béèrè lọ́wọ́ ìjọba kí ló dé tí wọ́n withdraw àwọn ẹ̀ṣọ́ ológun? Kí ló dé tí wọ́n kàn ti ẹ̀ gbọ́ nǹkan táwọn aráàlú ń sọ wípé fínrínfínrín ń tẹ àwọn lọ́wọ́ páwọn pípù yìí wọ́n ti wà lágbègbè òkè ọdẹ wọ́n fẹ́ sọsẹ́. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ tán lọ́tọ́ àìsàn àwọn ọlọ́pàá gbogbo wọn ẹ̀ṣẹ̀ ń dé lẹ́yìn ìgbà tó kù ti sùn lọ. Sáwọn ẹ̀mí tó ti bọ́ yẹn ṣáà fẹ́ rí wọn padà mọ́ ni? Gbogbo ìlú ti tú tán. Gbogbo ìlú ti tú. Àwọn ṣáà ìgbàgbé ń jò ní làwọn oní protest ìsọnù ni wọ́n kóra wọn síta o. Ìjọ ní ni a gbọ́ tí ìròyìn kan jáde wípé orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n sign agreement kan pẹ̀lú orílẹ̀-èdè Israel wípé kí wọ́n kó àwọn lórí ọ̀rọ̀ ètò ààbò pé kí orílẹ̀-èdè Israel kán ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ àwọn oní bandit kò ṣe bandit lára àwọn oní protest ìsọnù kan wípé náà kí Israel má wá o wọ́n ń pa Palestine o wípé Israel tó fẹ́ wá wọ́n fẹ́ máa pa àwọn olórí ẹlẹ́sìn mùsùlùmí ni o. Ẹ̀yin náà gbọ́rọ̀ burúkú lóde ẹnu. Now àwọn èèyàn tí wọ́n ń protest lọ́jọ́ yẹn ń sìn wọ́n protest wípé wọ́n ń pa àwọn èèyàn wọn o. Àwọn ará Palestine ní brothers wọn, àwọn èèyàn wọn tó já àwọn èèyàn wọn lé báyìí wọ́n ń ṣe brother. Ṣé bẹ́ẹ̀ everybody tó dákẹ́ ṣé ẹ gbọ́ kí wọ́n jáde kí wọ́n protest? Ọlọ́run ó ṣèdájọ́ gbogbo everybody. Tó bá ti jẹ́ wípé a ti fẹ́ fẹ̀sìn báyé jẹ́. Now èèyàn mélòó lẹ́rí kó jáde ńsìn? Èèyàn mélòó ló jáde tó ń protest pé àwọn bandit ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò báyìí? We didn't see anybody. Ṣùgbọ́n ẹ wo ẹ̀mí àwọn èèyàn bó ṣe ṣòfò lókè ọdẹ. Wọ́n ní èèyàn 12 ni wọ́n pa lójú ẹsẹ̀ tẹ́jẹ̀ ń sàn balabala. Wọ́n dẹ̀ tún jí àwọn èèyàn kan wọ́n jí wọn kó lọ tí wọn ò tí ì mọ whereabout wọn. Àwọn èèyàn kan náà fara pa yànnàyànnà kẹ́ ẹ lè mọ̀ wípé ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lókè ọdẹ láàárọ̀ kùtù àná tí sọjọ́ Sunday ìṣẹ̀lẹ̀ burúkú tó gbomi lójú ẹni ni. Tán bá ní tí ń ṣẹlẹ̀ báyìí ó lè mọ ṣẹlẹ̀ gan pínlẹ̀ Kwara sáà ní jiyàn. Ṣùgbọ́n ẹ wo bí tá a bára wa dé. Mo ti ṣe àwọn ètò kan sẹ́yìn tí mo ń sọ pé káwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun náà kí wọ́n ṣe kíni kí wọ́n tètè gbáradì ilẹ̀. Imú ẹlẹ́dẹ̀ ń wọgbà díẹ̀díẹ̀ rí sáà mọ̀ pé yóò dé ìpínlẹ̀ Kwara. Náà wọ́n ti take charge ìpínlẹ̀ Kwara náà. Wọ́n ti take charge ìpínlẹ̀ Kwara. Ṣé kò ní dé ìpínlẹ̀ Ọ̀ṣun? Ṣé kò ní dé ìpínlẹ̀ Èkìtì? Ṣé kò ní dé ìpínlẹ̀ Ọ̀yọ́? Kí làwọn ìgbésẹ̀ tá a ti ń gbé? Kí ni ìmúra tá a ti ń múra di àwọn èèyàn wọ̀nyí? Ṣé àmọ́ wòran náà ni wípé a ní lo gbogbo irinṣẹ́ tó yẹ ká máa lò láti dáàbò bora wa? Ṣùgbọ́n ẹ má gbàgbé àwọn ọ̀tá, àwọn ọ̀daràn tí wọ́n fẹ́ gbalẹ̀ onílẹ̀ yìí, àwọn lásẹ̀ẹ̀sì sáwọn irin tútù tó lágbára AK-47, AK-49 wọ́n ń lò wọ́n easily and nothing is happening to them. Ṣùgbọ́n àwọn tó lẹ́jìtì tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó fẹ́ dáàbò bo àwọn èèyàn wọ́n láwọn wọn gbọ́dọ̀ lo nǹkan ìjà ogun tó lágbára àfàwọn ọ̀bọ̀n tí wọ́n lè mọ́ fi pa àwọn ọ̀kẹ́rẹ́ pa àwọn ikún lágbègbè ilé òun nìkan máa lò. Tó bá jẹ́ wípé àwọn èèyàn wọ̀nyí náà ní sophisticated weapon lọ́wọ́ ni ṣé kò ní tóra wọn? Kódà àwọn aráàlú tí wọ́n ń bẹ nínú ìlú ìyẹn lókè ọdẹ wọ́n jẹ́ kó máa yí wọn wípé wọ́n ti plan attack pé tẹ́ bá rí the way tí wọ́n ṣe operate ẹ máa mọ̀ pé the attack was planned perfectly. Wọ́n ti mọ tí wọ́n fẹ́ ṣe. Ṣùgbọ́n béèrè kan tẹ́bi ṣe ń béèrè kí ló dé tí wọ́n withdraw àwọn ẹ̀ṣọ́ aláàbò
few days kí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kwara a nílò ánsà lọ́wọ́ yín o pé ká máa sọ pé ẹ send the condolences sáwọn èèyàn tí wọ́n pa ìyẹn kọ́ ni solution o. ṣé mi ò tún ní ṣẹlẹ̀ lọ́la ẹ ò gbà tí ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ̀yin ẹ wò ó lágbègbè tẹ bá ń wo gbogbo àwọn agbègbè yẹn èmi bàbá ńlá òkè ọdẹ gbogbo àwọn àjàṣẹ́ ẹ̀pọ̀ gbogbo area yẹn ibì kan náà ni gbogbo wọn wà wọn jìnnà síra wọn. ṣé ẹ gbàgbé ògbóǹtarìgì akọni tí wọ́n pa ń bẹ̀ Jagun àtìgbà tí wọ́n ti pa Jagun ní area abẹ yẹn làwọn people ti ń sọ sí náà ti ń operate freely. Àwọn wo ló orchestrate bí wọ́n ṣe pa Jagun? Àwọn wo ló orchestrate yẹ? Now ẹ wá wo tó ṣẹlẹ̀ ẹ wò ẹ̀mí àwọn èèyàn tó bọ́. Ṣé bí ó ṣe wá máa lọ rèé tí gbogbo wa ó dákẹ́ bí ìgbà tí nǹkan normal? Èmi ò tí ì ráwọn èèyàn ńlọrin kí wọ́n dìde kí wọ́n máa pariwo kò sí nǹkan kan àbí ẹ má wọ́ọ̀rì ó ti da ẹja mọ̀ ṣe lọ bẹ́ẹ̀ náà kí gbogbo wa dákẹ́ àwọn àfáà dákẹ́ àwọn pásítọ̀ dákẹ́ kò sẹ́ni tó sọ̀rọ̀ báyìí àbí ṣùgbọ́n kí Ísírẹ́lì má wá o àwọn olórí ẹlẹ́sìn làwọn Ísírẹ́lì ò fẹ́ wá pa Nàìjíríà o àbí a lè protest lórí ẹ̀sìn bọ́ a lè protest lórí ẹ̀mí àwọn èèyàn wa àwọn ẹ̀jẹ̀ wa tí wọ́n ń pa lójoojúmọ́ àbí wọ́n sà ń pa àwọn èèyàn wá sí à protest ṣùgbọ́n tó bá ti yá a ti fẹ̀sìn báyé jẹ́ ṣé bọ́lá ń ṣe ní àmọ́ ṣẹ̀sìn rèé and people are dying every day and gbogbo àdẹ̀ dákẹ́ ìjọba gan dákẹ́ bẹ́ẹ̀ ni because ẹ mọ̀ pé gbogbo àwọn agbègbè yẹn kò safe lọ́wọ́ àwọn bandits why ta fi wá withdraw àwọn security kúrò ń bẹ̀ àwọn aráàlú dẹ̀ tó ń pariwo pro to the incident pé báyìí làwọn ń gbọ́ àwọn ń kófìrí àwọn nǹkan kan báyìí ìjọba ẹ wá kó tó wá di pé àwọn pípù yẹn wá padà ìtì kó tó di pé ilẹ̀ ọjọ́ Sunday mọ́ sáwọn ẹ̀mí tó ti lọ yẹn á fẹ́ rí wọn dá padà. Ó bà nínú jẹ́ ó sì bomi tútù sí mi lọ́kàn ẹ wo iye ẹ̀mí gbogbo ìlú ti da oró tán ní Kwara ṣebí Ìlọrin ṣebí ìlú kan ni ẹ wo gbogbo àwọn ìlú tó tá à ń pè ní Kwara gan gbogbo wọn ti tú tán gbogbo ilẹ̀ gómìnà ti fẹ́ẹ̀ tú tán ó bà nínú jẹ́.